Ọmọ Yorùbá ṣé mi sọ fún yín kábíyèsí Elédùmarè ẹ̀yin tí ó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ movement Yorùbá yìí tẹ nífẹ̀ẹ́ bàbá wa olóyè Sunday Igboho tẹ nífẹ̀ẹ́ bàbá wa Banji Akíntóyè ẹ bá wa share fídíò yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Ọlọ́run tuntun ti dé sí àwọn bàbá wa ládé Ati Jawe orókè gẹ́gẹ́ bí information tó kọ́ mi lára nísìnyí ọ̀rọ̀ mẹ́ta kan ni mo sáré mú wá fáwọn ọmọ Yorùbá ṣé mi sọ fún yín mo ní tá bá sowọ́ pọ̀ even àwọn tá à ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wá ni kábíyèsí Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ẹ wá gbọ́rọ̀ ìkẹ́ wá ní kò sọ lọ́hùn mo sọ fún yín mo ní bàbá ṣe ń share fídíò bàbá ṣe ń ṣe fídíò ẹ̀yin ìyá àti bàbá ẹ máa share ẹ̀ ó níṣẹ́ tó máa ṣe now bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Ọlọ́run tún ti jẹ́wọ́ agbára ẹ̀ àtún ti jẹ́wọ́ jáwé orókè ọmọ Yorùbá ẹni bá ní kó sọ lọ́hùn ẹni tó bá ní kó sọ lọ́hùn nínú ẹni tó bá ní kó sí àtìlẹ́yìn Ọlọ́run nínú movement tá à ń ṣe yìí ẹ bá mi pe ewé èèyàn bẹ́ẹ̀ kó wá gbọ́rọ̀ yìí ẹni tó bá sọ kí bàbá wa Professor Banji Akíntóyè pé wọn ò ṣiṣẹ́ kankan ẹnikẹ́ni yẹn súnmọ́ bí kó wá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ẹni tó bá sọ pé ẹnu lásán ni Chief Sunday Igboho ní ẹni kó súnmọ́ bí kó wá gbọ́rọ̀ yìí ẹni tó bá ti lose hope nínú Yorùbá nation tẹ́lẹ̀ kí irú èèyàn bẹ́ẹ̀ súnmọ́ bí kó wá gbọ́ ohun tí Mass B fẹ́ sọ kábíyèsí Elédùmarè lálàkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa merited Professor Adébánjí Akíntóyè Stephen the oracle of our time ẹni tọ́lọ́run ọba Olódùmarè tó ń lò fún wa lọ́wọ́lọ́wọ́ mo tún fàsìkò yìí dúpẹ́ mo dẹ̀ fẹ́ jẹ́ ká jọ máa dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́yìn náà máa dúpẹ́ comment section lọ́wọ́ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbárírin ká ní arírin ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé kí ló le tó yìí mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọláyọmí Kóìkì the whitest lion of our time the great spokesperson of our hero mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọláyọmí Kóìkì náà torí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ ni tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo fẹ́ sáré yún àwọn ọ̀rọ̀ kan fún yín láàárọ̀ ibi mẹ́ta tó jẹ́ pé Ọlọ́run tún ti ṣe fún wa ẹ má gbàgbé ṣe mọ̀ pé ọjọ́ kìíní àná mo wá sórí program mo sọ fún yín mo ní lẹ́yìn tí àwọn bàbá wa Chief Sunday Igboho àti bàbá wa ológun lolúwa àtàwọn ìyá wa ní world media everybody tí wọ́n jẹ́ well wisher Yorùbá nation tó wà ní UK wọ́n jáde tán tí wọ́n lọ submit letter ṣé mọ̀ pé mo sọ fún yín wípé àwọn amáfẹ́ ajẹ́ débi tó máa fẹ́ jẹ́ ayó mo sọ fún yín pé wọ́n rán àwọn èèyàn lọ́bẹ̀ but unfortunately for them wọ́n ní kó lọ pe ọmọ Adéyẹmọ wá tíyàn bá ní kó sọ lọ́hùn ó ti kú wọn ìtìsín wọ́n náà wọ́n mọ̀ wọ́n as self determination kì ní bá àwọn mọ̀ wọ́n as politics as politician pé tó bá fẹ́ bá àwọn sọ̀rọ̀ self determination kó lọ pe ọmọ Adéyẹmọ wá kò ṣe ti UN ni mo tún sọ yìí o ti UK ni mo ń sọ o tí mo ní wọ́n lé wọn dànù mo ní lẹ́yìn yẹn a tún gbọ́ pé wọ́n tún rán àwọn cabinet ẹ̀yin tẹ́ bá ń fi ọgbọ́n bá ọ̀rọ̀ mi bọ̀ ẹni tó bá ń parọ́ ló máa ń fi irọ́ 99 fi cover ẹyọ kan torí pé èmi ọmọ yín Mass B TV mi ní fún yín lófo láéláé mi ní fi ọpọlọ àwọn ọmọ Yorùbá ṣeré now a gbọ́ pé àwọn cabinet tí wọ́n rán lọ bá Secretary General United Nations tí wọ́n lọ sí department àwọn tó wà in charge right and orders a gbọ́ pé wọ́n lé wọn bí ajá àṣekò ìtì tàn síbẹ̀ èmi rò pò ti tán síbẹ̀ ni a ò rí orí o
lọ́rùn mi ṣùgbọ́n à ń fìlì rẹ̀. Ó dùn mí pé mi mọ orin kọ, mi mọ orin kọ, mi mọ jójó. Ó máa ń dùn mí gan. Inú mi kábíyèsí Elédùmarè. Ká ní mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ́lọ́run dá mi ní akólòlò. Tó bá jẹ́ pé mi ìtún kálòlò mọ́ tara mi ni, kódà bóyá mi ìbá tún máa ṣe jù báyìí lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ó ṣe dá mi, mo appreciate ẹ̀. Now, nígbà táwọn àgbààgbà Fúlàní, a gbọ́ pé àwọn àgbààgbà Fúlàní allegedly wọ́n kóra wọn lọ sí United Nations. Wọ́n kan gbogbo wọn lábùkù. Kódà a gbọ́ pé wọ́n lé wọn bí ajá ni. Ọ̀pọ̀lọpọ̀ ní àìrọ́ ni máa fi ń pa kìnnìkan igbá kan àwo kan. Everybody was like máa fi ń ọ̀rọ̀ ń gbé kalẹ̀ ni kò rí bẹ́ẹ̀, nítorí pé most of them don't have the opportunity to get these intels. Àná mo jáde, mo ní United Kingdom pé wọ́n ti rán ẹni tó jẹ́ foreign secretary wọn wá, pé wọ́n ti rán wá kìnnìkan. Mo bẹ̀rẹ̀ sí ní receive oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ, máa bí ìròyìn ẹlẹ́jẹ̀ ló ń gbé kìnnìkan. Ẹ wá mọ bí tẹ́rọ Ọlọ́run ti bà mí. Kò pẹ́, bàbá mi Ọláyọmí Kóìkì náà dẹ̀ jáde. Wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ foreign secretary Lámì tó wá. Inú mi dùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń pè mí, wọ́n wá ń bẹ̀ mí pé a má bínú máa bí pé a mọ̀ pé bó ṣe rí nìyẹn. Ti padà gbọ́ lọ́dọ̀ bàbá wa Ọláyọmí Kóìkì náà kọ̀ọ̀kan. Gbogbo ilẹ̀ mọ̀ kí bàbá mi Ọláyọmí Kóìkì ó ní èrà tí ó lọ mọ́nú láíláí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mentor mi ni bàbá mi Ọláyọmí Kóìkì. Is my own mentor, my own father. Tí mi dẹ̀ ní wojú ẹ̀ táyà fi parẹ́. Bẹ́ẹ̀ ni, tí mi ní wojú wọn láíláí, torí pé ẹni tó bá mọyì èèyàn gbọ́dọ̀ mọyì ẹ̀. Bẹ́ẹ̀ ni, bí movement ṣe tóbi tó, tí bàbá mi Ọláyọmí Kóìkì bá ní issue pẹ̀lú anybody, kẹ́ mọ̀ pé no, ó ní bó ṣe jẹ́, a ní bó ṣe jẹ́, because wọ́n kó gbogbo èèyàn mọ́ra, wọ́n fa gbogbo èèyàn mọ́ra, wọ́n mú gbogbo èèyàn bí àbúrò, bí ẹ̀gbọ́n, bí ìyá, bí bàbá àwọn. Ló dífá fún èmi kí tó lè fi wọ́n sí bàbá, ni mo fi wọ́n sí bàbá. Now, that is just by the way. Ó tún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé wọ́n lé wọn gbànú gbà yẹn, wọ́n pàṣẹ pé kó lọ mú bàbá mi olóyè Sunday Igboho wá. Ṣé mọ̀ pé mo tún padà wá bá yín, mo ní wọ́n tún ti rán àwọn 7 kan wá sílẹ̀ Yorùbá. Ibi tẹ́rù Ọlọ́run ti bà mí rèé o. Àwọn 8 tí wọ́n rán wá, a ò mọ̀ wọ́n, a gbọ́ bẹ́ẹ̀ ni allegedly. Kò ṣe pé mi ni mo rán wọn wá, a gbọ́. Gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe mọ̀ pé tí n bá sọ̀rọ̀, mo máa ń gbìyànjú láti fi ẹ̀rí múlẹ̀. Tí ó bá ti ẹ̀ pọ̀, màá make sure pé ẹ̀rí kan pé mo fìdí ẹ̀ múlẹ̀. Now, nítorí àwọn tí wọ́n rán wá ẹ̀ nísìn, information kàn mí lára wípé àwọn 6 lára wọn tí wọ́n rán lọ bá bàbá Ọbásanjọ́ nìkan la gbọ́, nìkan lèmi ní orí ọ̀fẹ́ tí mo rí evidence pé wọ́n wá bá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n dárúkọ fún wa, bọ̀ torí pé ìròyìn kankan kò gbé tí wọ́n ní sọ síta. Ẹ bá wọn bí tẹ́rù Ọlọ́run ti bà mí. Ibi tẹ́rù Ọlọ́run ti bà mí ni pé nínú àwọn 8 tí wọ́n rán wá, àwọn 6 ló fún wọn ní good report pé Yorùbá nation la fẹ́. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá àtújáwé orókè, àtúgbégbá orókè. Yes, wọ́n rán èèyàn 8 wá. Kò ṣe ṣeré. United Nations, a gbọ́ pé wọ́n rán èèyàn 8 wá, èèyàn 6 ló sọ dáadáa pé ṣe kọ́pù ìlú yẹn ni. Ọ̀nà àwọn 2 ni wọ́n ò sọ, ni wọ́n náà fẹ́ continue pẹ̀lú Nàìjíríà, and majority carry the vote. Ṣé rí pé Ọlọ́run ló rìnrìn àjò yìí? Ṣé rí pé Ọlọ́run fún wa ọdún àmọ́ àwọn 6 yẹn o? Kódà àwọn 6 yẹn gan lè já wọn tá a fọkàn sí. I don't know them, but a gbọ́ pé àwọn 6 tí wọ́n lọ bá, àwọn 6 náà àwọn 8 ni wọ́n sọ pé òmìnira la fẹ́. After tí àwọn yẹn ṣèrọ tó máa tí wọ́n tún padà ṣèbá ẹ̀pọ̀ tí
all tún UK tún padà tún rán foreign secretary wọn wá, wọ́n rán wọn lọ sí Àbújá. Àmọ̀kan tó bá bàbá Tinubu sọ, aṣáàmọ̀ pé wọ́n ní wọ́n tọwọ́ bọ̀wé, wọ́n sign document, wọ́n ṣe gbá lórí ọ̀rọ̀ security strategy kìnìkan gẹ́gẹ́ bí kan tí wọ́n sọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section nísìnyí wípé a need the security anybody, a tó láti dáàbò bóra wa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section. Àwọn àgbààgbà kan pè mí, wọ́n ní must be ṣọ́ra ṣe, kò ṣe gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ kan tó ń ṣe yìí. Àwa tá jẹ́ bàbá yín nílẹ̀ Yorùbá, a lè má lè sọ síta, ṣùgbọ́n ohun tó ń ṣe tí bàbá wa Ọláyọmí Kóìkì ń ṣe, tí Yèyé Dára ń ṣe, tí world media ń ṣe, tí gbogbo àwọn media tí wọ́n ń ṣe, wọ́n náà wọ́n appreciate ẹ̀. Wọ́n náà máa ń gbọ́ tí bá ń sọ nígbà míì pé àwọn táwọn jẹ́ bàbá wa ló jẹ́ káwọn síwájú. Wọ́n ní lóòótọ́ ni mo sọ pé ṣùgbọ́n bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kò ẹ̀. Wọ́n ní nísìnyí kò sí dáùtì mọ́ pé bóyá à ń ṣiṣẹ́ fólóṣèlú. Wọ́n ló ti hàn sí gbogbo àgbáyé nísìnyí wípé genuinely là ń jà. Kábíyèsí Elédùmarè. Bàbá yẹn ni ó ti hàn sí gbogbo ayé nísìnyí pé ìjà tó lóyè Sunday Igboho ń jà kò kí ń ṣe ìjà òṣèlú. Torí ṣé mo kí mo sọ̀rọ̀ yẹn gbà kan, mo ní nítorí àwọn kan tí wọ́n ti kọ́kọ́ já sẹ́yìn tó jẹ́ pé at the end of the day ìjọba padà sọ gúgúrú sí wọn tí wọ́n hàn. Gbogbo àwọn tó wá tì wọ́n lẹ́yìn nígbà yẹn wọ́n wọnú wàhálà. Bóyá kan tó ṣẹlẹ̀ sí nìyẹn, I don't know, but ó jẹ́ ohun tó yà mí lẹ́nu pé each state wọ́n rán èèyàn kan àtàwọn tíìmù ẹ̀ lọ. Nínú àwọn 8 tó rán wá, tá a gbọ́ pé wọ́n rán wá, tí a gbọ́ pé wọ́n rán wá, àwọn 6 ló fara mọ́ Yorùbá nation wípé kọ́ pé gbogbo opportunity wọ́n báyìí máa pẹ̀lú yẹn pé ó tẹ́ àwọn lọ́rùn. Fún ìdí èyí, a ò mọ àwọn tí 6 yẹn jẹ́, ṣùgbọ́n èmi fi ń dá yín lójú, mò ń fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé ilẹ̀ Yorùbá máa dá dúró, any moment, kò sí kan tí kò lè ṣẹlẹ̀ at any time. Wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí, wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n ní tó bá possible gan, ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílùú òyìnbó, kẹ́ kọ lẹ́tà, kẹ́ mú lọ sí embassy. Gbogbo lẹ́tà tẹ́ bá dẹ̀ máa kọ, ẹ kọ anonymously pé kórúkọ anybody má sí ńbẹ̀. Ẹni tó bá mọ lẹ́tà kọ, ẹ kọ lẹ́tà tàbí kẹ́ kọ placard, kẹ́ mú lọ sí embassy àwọn western world, bí America embassy, bí UK embassy, bí àwọn orílẹ̀-èdè tẹ́ mọ̀ pé wọ́n bá wa ṣe tí a jọ ní diplomatic relationship. Wọ́n ní ká bẹ̀rẹ̀ sí mú lọ sí embassy wọn, ká bẹ̀rẹ̀ sí ní, wọ́n ní ariwo ta fẹ́ pa nísìnyí ó kọjá ta ti ń pabọ̀ látẹ̀yìn. Wọ́n ní àwọn náà dẹ̀ máa gbìyànjú láti rí dájú wípé kò ní sí àtakò fọmọ Yorùbá mọ́, gẹ́gẹ́ bí nǹkan tí bàbá yẹn sọ fèmí. Wọ́n náwọn kí wa kú oríire. Wọ́n ní ká dẹ̀ wá gbogbo ọ̀nà, ká máa bẹ Ọlọ́run, ká máa gbàdúrà fáwọn tó jẹ́ olórí wa pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹsá sí wọn, ká má ṣe bẹ́ẹ̀ ní pé a rí wọn mọ́. Wọ́n ní ipò tá wà nísìnyí, gbogbo àwọn yẹn kódà wọn tó gbẹ̀dí wa mọ́. Wọ́n ní so fún ìdí èyí, gbogbo àwọn tó bá ti ń jáde pé because a lot of people máa bẹ̀rẹ̀ sí ní jáde nísìnyí. Ṣèbẹ́gbọ́n kan tí Isaac Fayose sọ, tó sọ lánàá, tó sọ nípa ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ former governor Èkìtì. Ó ní ẹnìkankan ò ní jà fún wa, àwa la máa jà fúnra wa. Ó ní ẹ̀gbọ́n òun 350,000 ni ó máa ń sọ monthly fún àwọn tó ń defend wọn tó wá ń parọ́ lórí social media, which means pé àwọn tí wọ́n tẹ̀rí tó máa ń attack ọ̀rọ̀ tá máa ń sọ yẹn bí ìjèlé nǹkan gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, they are all paid 350,000 lọ fún wọn per month láti máa sọ̀rọ̀ sí wa, láti máa attack nǹkan tá à ń ṣe. Ìdí nìyẹn tí ẹ̀yin èèyàn wa ṣe ní láti lọ sọ́dọ̀ wọn mọ́. Tétí ò bá gbọ́ inú ò ní bàjẹ́. Nǹkan kíkan tó bá wù wọ́n kó máa sọ kò kàn wá. They are being paid. Wọ́n ń ṣiṣẹ́ owó wọn ni. Wọ́n ní because tẹ́ bá lọ ń wò wọ́n tí wọ́n ní view tó pọ̀,
tó àì tẹ́ ń ṣí ẹ̀ tẹ́ ń ibi tẹ́ tí sẹ́ǹdì ẹ̀ máa bí gbọ́n tí bọ̀bọ̀ yìí sọ èyí lára gbọ́n tí bọ̀bọ̀ yìí sọ world media gbọ́n tí Koiki Whitest Lion wọ́n ní from there wọ́n ti generate view wọ́n ní but tẹ́yìn èèyàn wa ò bá lọ sọ́dọ̀ wọn mọ́ àwọn tó ń rán wọn gbọ́ àwò pé àpéyẹ owó táwọn náà yóò nítumọ̀ náà kò sẹ́ni tó ń gbọ́kọ̀ kò sẹ́ni tó ń gbọ́rọ̀ tí wọ́n ń pa náà. That is how it works. Nísìnyí báyìí oníkálùkù wa ẹ jẹ́ ká lọ máa múra sílẹ̀. Ṣẹ́yìn náà ti wá rí nísìnyí pé Ọlọ́run wà nínú ìrìn àjò yìí. Àṣẹ tí wọ́n pa níjọ́ kìíní àná pé ẹ lọ mọ́ ọmọ Adéyẹmọ wá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ń bọ́ sí ìpele kejì. Àwọn àgbààgbà Haúsá wọ́n mà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Eléyìí táwọn àgbà Haúsá tún wá ṣe yìí ó jẹ́ káyéfì sí mi. Kò yà mí lẹ́nu o ṣùgbọ́n ó jẹ́ kí n mọ̀ pé àwọn pípù yìí wọn wọ́ ti ẹni tó yẹ kó máa tó jẹ́ kó wà níbì kan náà pẹ̀lú àwọn ọmọ Yorùbá torí pé ọpọlọ wọn ò kún tó ọgbọ́n wọn ò kún tó gbogbo ọgbọ́n tí wọ́n ní kò kí ń ṣọgbọ́n gidi bí kọ́ pa wá kọ́ soríṣiríṣi nǹkan kọ́ dẹ́mi wá légbodò kọ́ máa pariwo aláwọ̀ kìnnìkan that is what they are good at and they started it now wọ́n tún ti bẹ̀rẹ̀ padà again tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wà kí n tó bọ́ sí ìpele kejì yẹn torí information yẹn deep gan tí kò dẹ̀ máa sọ 50% tiẹ̀ síta kò dẹ̀ sí ohun tí aláìyá anybody á ṣe fáwa Ọlọ́run ló gbé àwa dìde Ọlọ́run tó gbé wa dìde nìkan náà lè sọ pé ibi tó jẹ́ṣẹ̀ ìdè yìí o must be relax. Mo máa ń sọ mo máa wà lára àwọn last man standing torí pé nígbà tí ìrìn àjò yìí bẹ̀rẹ̀ mo wà nú àwọn tó kọ́kọ́ jókòó first meeting ìrìn àjò yìí tó túmọ̀ sí pé mo jẹ́ foundation member. So kó tó di pé mo bọ́ torí ọ̀rọ̀ yẹn dì kí n tó bọ́ sórí ẹ̀ka díẹ̀ ká ìpolówó ọjà. Ati ẹkùn tí ń pọ̀ yáàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ kẹ́sì ìyájànù nínú àgọ́ ara yìí òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa láàúlá Ati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀ ṣe bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá Ati yóò bá wà jáàjà ìṣòro ara yóò kọ́ láàúlá Ati òun ni kẹ́ ẹ gbéra láti wáyé gbòógì láàúlá Ati rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàúlá Ati gbèrúra kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa láàúlá Ati tẹ́rì mo lè mí lè fọwọ́ wọn sọ̀yà ó jẹ́ kẹ́ mọ̀ pé kéèyàn tó fọwọ́ èèyàn sọ̀yà á ti ní ohun tó rí. láàúlá Ati bóyá nǹkan ọmọkùnrin yín kéré kò le dáadáa bóyá tẹ bá gun orí madam kí a tó rí bí a bí 10-15 minutes ti sáré da tọwọ́ yín lẹ̀ nǹkan burúkú ni àrùn ni àwọn ìyá wa lè máa sọ̀rọ̀ bọ̀ kò tẹ́ wọn lọ́rùn tó a ní láti máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kò ń ṣẹ̀yìn bàbá wa nìkan lè rà ẹ̀yin ìyá wa náà lè rà kẹ́ fún àwọn bàbá wa bóyá o ní liver problem arthritis cancer anything tó bá ń ṣe ẹ́ tó dẹ̀ mọ̀ pé ó wà curable ẹ pè láàúlá Ati. Now back to our issue. Ṣé mọ̀ pé ní bí oṣù mẹ́ta sẹ́yìn tí ó bá jẹ́ mẹ́rin a gbọ́ pé àwọn àgbààgbà Haúsá kan pé wọ́n lọ ṣe meeting ní Ethiopia. Now ìròyìn tún ti kàn wá lára báyìí wípé torí pé wọ́n ti rí pé àwọn ò lè stop ìrìn àjò tá à ń ṣe yìí àwọn àgbààgbà Haúsá wọ́n ti pe meeting kọ̀kọ̀ pé àwọn làwọn sọ pé kò possible nísìnyí báyìí àwọn ọgbọ̀n tí ẹ̀ wá ṣe mọ́ torí pé wọ́n ti rẹ́ni sọ bí lẹ́tà tí bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ti rẹ́ni sọ fún wọn pé nǹkan táwọn mímú yẹn tọ́kọ báwọn ṣe ń wo yìí
pẹ̀lú àwọn reaction tó ń ṣẹlẹ̀ tí a gbọ́ pé ẹ lọ sí UK, kí lẹ fẹ́ sí mi lójú? Irọ́ ni màá parí ọ̀rọ̀ yìí, irọ́ lẹ pa, kò sí ní tẹ̀lé sọ. Ẹ lè ṣe kọjá tí ẹ ti ṣe bọ̀ látẹ̀yìn. Bó bá sàsì mi, ọmọ àfòṣánlẹ̀ á kú. Ẹ̀yin tẹ́ ń ságùn, tẹ́ ń sa gbogbo ẹ̀, tẹ́ bá lọ jáwọ́, gbogbo ohun tẹ́ bá ń sàsì wa ìlọ́po ẹ̀ ní mẹ́wàá in 100 folds. Ẹ bá mi ṣàṣẹ, a máa jẹ́ tiyín àtàwọn ọmọ yín, torí pé ariwo tá à ń pa yìí, ẹ̀yin lẹ sún wa kan ògiri. Tí ẹ ò bá máa fìyà jẹ wá, tẹ́ bá ń ṣojúṣe yín nílẹ̀ Yorùbá, àwọn ọmọdé ò ní jáde ká wá máa sunkún síta. A jáde à ń pariwo nítorí pé ẹ ò ṣe ojúṣe yín ni. Tẹ́ bá tún wá torí ẹ̀ tí ẹ wá lọ ń sa kinní kan àbí nǹkan kan, á jẹ́ tiyín, á jẹ́ tàwọn ọmọ yín. Now, àwọn àgbààgbà Fúlàní wọ́n ti come to conclusion wípé àwọn fẹ́ lọ ni. Gbogbo wa la rí press release tí wọ́n ṣe níjẹta, mi ì need àti máa kà á. Ẹni tí ò bá tí ì rí, bóyá màá tiẹ̀ upload ẹ̀ sí orí Facebook mi, kẹ́ lọ join WhatsApp group mi, fanbase mi, màá tún gbé síbẹ̀ kẹ́ lè kà á. Wọ́n ti ṣe press release. Kódà nínú press release tá kà yẹn, ó jẹ́ ká mọ̀ pé wọ́n ti ní àwọn ọmọ ogun tiwọn. Bóyá bẹ́ẹ̀ wá ni o, bóyá bẹ́ẹ̀ kọ́ o. Wọ́n ní èèyàn àtiró jáde, eégún àtiró wọlé. Eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Ta ni ò mọ̀ pé ẹni tó jáde àbí tó wọlé, léégún tó wọlé tàbí tó jáde? Now, ní last 2 weeks, torí pé àwa èèyàn a kì í fọkàn sí nǹkan tó bá ṣẹlẹ̀, kò jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ. Inú mi dẹ̀ dùn pé èyí tí mò ń bá sọ̀rọ̀ lórí channel ẹ̀yin ọmọ Yorùbá yìí, tó ń jẹ́ Masbi TV, kí inú mi dùn pé ọlọ́pọlọ pípé ní gbogbo yín lẹ gbọ́n jù mí lọ. Tí mo bá sọ̀rọ̀, ìkẹyìn náà tún máa ń gbé yẹ̀wò. Àìmọye àwọn tó máa ń pè mí, tó máa kan sára sí mi, tí wọ́n encourage mi, tí wọ́n bá mi sọ̀rọ̀ tútù, more like àwọn tí wọ́n ń bínú orí, tí wọ́n ń ṣe lára. Èmi kọ́ mo ní kẹ́ má mọṣẹ́ yín ṣẹ̀ náà. Gbogbo ìgbà làwọn olórí burúkú ọmọ aṣẹ́wó yìí, wọ́n á máa sọ̀kò ọ̀rọ̀, wọ́n á máa sọ wọ́n ṣẹ́ sí wa. Wọ́n ti ní ká má dá wọn lóhùn mọ́. Wọ́n ti ní ká tiẹ̀ má ṣe bẹ́ẹ̀ nípa rí wọn mọ́. Now, tẹ́ bá rántí 3 weeks ago, news kan jáde pé àwọn terrorists, àwọn afẹ̀mí ẹni ṣòfò, wọ́n ní wọ́n take over àwọn Khartoum army training ground. Gbogbo ilẹ̀ tó bá dàbí irú ẹ̀ máa já mi. Wọ́n ní wọ́n take over ẹ̀. Wọ́n dẹ̀ ní camp 8 ní the same place, Nigerian army training ground. Àwọn afẹ̀mí ṣòfò wọ́n ya wọbẹ̀, wọ́n dẹ̀ take over ẹ̀ pẹ̀lú adúrú irinṣẹ́ tí Nigerian Air Force ní, adúrú drone tó ní, adúrú fighter jet tí wọ́n ní, adúrú amọ́ta, gbogbo nǹkan tí wọ́n ní tó jẹ́ nǹkan ogun, tó jẹ́ pé wọ́n ń lò fún wọn lẹ̀ Ìgbò. Ṣé wọ́n lè lọ lò fún wọn bẹ̀ yẹn náà ni? Mi nìkan táwọn ọmọ Ìgbò ṣe dá o, bọ̀ mò ń sọ ní pé nǹkan tẹ́ fi ń kojú àwọn yẹn, ṣé ẹ lè gbé lọ sami training ground kẹ́ lọ gba cantonment yẹn padà? Ṣé ohun tí mo rò lẹ́ ń rò ṣá? Kí group of people kí wọ́n ya wọ army training ground, kọ́ dẹ̀ take over ẹ̀, kọ́ dẹ̀ ní kámpù bí 10 inú bẹ̀, just like 10 camps. Ohun tó fẹ́ ṣe ilẹ̀ Yorùbá nìyẹn. Wọ́n á máa ya wọ army barrack, wọ́n á máa gbà, wọ́n á máa ya wọ police barrack, wọ́n á máa gbà. Ìjọ kan lẹ́kọ̀ọ́ máa rí tí wọ́n máa declare ra wọn. Now, àìtí gbọ́ nǹkan kan láàrin èmi àti yín. Gbogbo nǹkan yìí mo fẹ́ kẹ́ máa kọ sí comment section, kẹ́ jẹ́ káwọn àjọ àgbáyé mọ̀ pé wọ́n tún ṣèkọ́ báyìí náà. Now, wọ́n kéde pé wọ́n ti gba training ground àwọn army. Nǹkan ogun mélòó ló wà lọ́wọ́ àwọn wèrè yìí? Nǹkan ogun mélòó ni wọ́n ní tí wọ́n lè fi bá Nigerian army jà, ṣùgbọ́n wọ́n fi wọ́n sílẹ̀? Is that not passing a message? Is that not passing a message? Mo tún fẹ́ play kọ̀ọ̀kan fún yín nísìn, níbi tí wọ́n tún ti sọ pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò míì
wọ́n tún ti dìde ní Nàìjíríà. Mo máa play evidence bọ̀ kí n tó play ẹ ká lọ́dọ̀ bàbá Máyégún kí n má lọ gbàgbé. Ògbólógbò olóòrùn ń tẹja ògbólógbò egungun nínú tàgbàtàgbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìmú tẹ̀lé owó àti olóyè Máyégún adébábí ẹni wẹ̀dú adékúlákó agbọ́sẹ̀tẹ̀ fọmọlẹ́ apẹ́ ìkùlẹ́mọ yẹn olùtó ogun àìrọ́mọbíbí ti ẹni ogun àìrálàánú ló bá ayé rẹ̀ wọ̀dìgbò àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọ wọ̀jà kájà ṣiṣẹ́ bí ẹni jẹjẹ ìrírí ogun àbúkọ ọkọ ohun àbúkọ aya ní ti ẹni tàbí ogun afinisẹ̀sẹ̀ níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó bá ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adébábí ẹni wẹ̀dú abọ́lórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò adékúlákó àgbàlagbà ọ̀jìnì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 bàtẹ́ bá mú mi àjòdà gbígbèrè bá mú mi àjòdà tìlẹ́tọ̀nà lákúndó lókèdè tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adébábí ẹni wẹ̀dú ogun ayé ló dàbí ẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. Mo sáré play bẹ̀yẹn ni kó tó di pé màá play nǹkan tí mo fẹ́ play. Mo máa ń sọ mi ì mọ bàbá Máyégún rí ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ló ṣèpolówó rẹ̀. Bóyá o fẹ́ gbàwé ìgbélú ni o, òun wojú Ọlọ́run ni o, o fẹ́ rúbọ ni o, o fẹ́ ṣẹ̀bi àwọn àgbà ni o, káyé ẹ̀ ò nítumọ̀ ni o, kò rí ìwé ìgbélú gbà ni o, tàbáhùn kò ìrà lọ́wọ́ anything spirituality ẹ pè wọ́n. Mo sọ mo ní mi ì mọ̀ wọ́n rí ṣùgbọ́n látìgbà tá a ti ń sọ̀rọ̀ wọn àìtí rẹ̀ ni tí ó wá sọ tí ò dá nípa wọn. Ìdí nìyẹn tí mi ṣe tí stop rẹ̀ láti máa play ẹ̀ fún torí almost every day làwọn èèyàn ń pè máa bí jọ màá ní ẹ lọ wo prógáàmù mi bóyá ẹ wò débi tí mo ti polówó ẹnìkan ẹ lọ pè wọ́n tán tẹ́ẹ̀bà lẹ́ni tẹ́ fẹ́ pè kò ṣe dandan. Now ìròyìn kan tún ti jáde báyìí wọ́n ní àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tuntun míì wọ́n tún ti jáde síta nílẹ̀ Haúsá kan náà yìí. Tèmi àti yín tábàdẹ́ ní tanra wa a mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí géèmù àwọn ará bí yìí ni. Automatically wọ́n ti ń dọ́gbọ́n set up àwọn àmì wọn lẹ́nìyẹn. Àwa Yorùbá lálánú tá à ń wò ẹgbẹ́ afẹ̀míṣòfò míì tẹ́ ó tún ti dìde tó bá dàbí rọ́ ẹ jẹ́ n play ẹ̀ fún yín. Mo máa ń sọ fún yín mo ní tẹ́ bá ti subscribe tẹ́tí tan notification bell yín sórí YouTube channel Masbi TV tàbí sórí Facebook Masbi TV automatically kò sí ohun tó ń lọ tí ẹ ní gbọ́ kò sí nǹkan tó ń lọ tí ẹ ò ní gbọ́. Now ẹ jẹ́ n play ẹ̀ fún yín kó má dàbí pé Masbi ẹnikẹ́ni ó ti pọ̀ jù ó ti ń rojọ́ jù ó ti ṣe kinní kan jù rárá. Ẹ máa rí pé ọ̀rọ̀ tí Masbi sọ lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ ni àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé no ó yá ẹja àjọgbọ òun náà ni mo fẹ́ pè é. Iṣẹ́ ìbẹ̀rùbojo olóògbé tó ti ń gba orí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá láti ìpínlẹ̀ Sokoto pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ẹgbẹ́ apààyàn ẹgbẹ́ tí ń fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹgbẹ́ afẹ̀míṣòfò tuntun bíi ti àwọn ẹgbẹ́ Boko Haram àtàwọn ẹgbẹ́ mi bẹ́ẹ̀ táwọn àtọ́ni wọn tún ti jáde báyìí o tó sì jẹ́ pé àìsàn ìlà àwọn náà fi bojú tí wọ́n ń parọ́ pé ẹ̀sìn Islam ìní àwọn ń jà fún. Ǹjẹ́ kí lorúkọ àwọn ẹgbẹ́ yìí? Ẹgbẹ́ Lakurawa Lakurawa jẹ́ ẹ̀rọ ní àwọn náà jihadi ìní ogun ẹ̀sìn lọ́nà Islam náà ń jà o tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn yóò máa pariwo Allahu Akbar èèyàn pé Ọlọ́run tóbi lọ́ba. Ǹjẹ́ báwo làṣírí àwọn ẹgbẹ́ Lakurawa ètò ṣe tú tó fi di pé ìbẹ̀rùbojo ti gba àárín àwọn agbófinró Nàìjíríà pé lásìkò táwọn kì í ṣàkóso wọn àtàwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tó jẹ́ Fúlàní tíjọba ń pè báńdíìtì tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò míì tó jáde. Igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto Alhaji Idris Kabir ni ó máa tú àṣírí yìí ìpè àwọn ẹgbẹ́ Lakurawa tó ní ẹgbẹ́ afẹ̀míṣòfò tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ìpínlẹ̀ Sokoto báyìí o tó sì fẹ́ máa tàn káàkiri ilẹ̀ Haúsá lásìkò tí Idris Kabir tó ń gbàlejò àwọn akẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ní ìpínlẹ̀ Sokoto ló máa tú àṣírí fún wọn wípé nǹkan bí ìjọba ìbílẹ̀ 5 ní ìpínlẹ̀ Sokoto ní àwọn ẹgbẹ́ Lakurawa ni wọ́n ti ń ṣọṣẹ́
tí wọ́n ń dà bẹ̀ láàmú tó sì fẹ́ ní àwọn èèyàn ṣòfò gidigidi ibi ìṣòro wa jẹ́ kó jùlọ pé àwọn ti tètè fọ̀rọ̀ jó ìjọba. Ohun tí wọ́n kọ yìí ẹ kọ síbẹ̀, ẹ kọ sí comment section wípé kí àwọn àjọ àgbáyé lè mọ̀ pé lóòótọ́ àwa ọmọ Yorùbá a ní ohun tá a rí sọ pé àṣìná. Kódà kẹ dárúkọ ẹgbẹ́ yẹn Takuraba tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ tó dàbí Boko Haram bíi ISWAP kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ terrorist group káfẹ̀mí ṣòfò yẹn wọ́n tún ti dá mi sílẹ̀. Mi ti play ẹ̀tàn bọ̀ kí tó play ẹ̀tàn fẹ́ ṣàlàyé kékeré kan. Ṣe rí àwọn ẹgbẹ́ tí wọ́n ń dá sílẹ̀ automatically ẹ máa rí pé àwọn irinṣẹ́ tó ń wà lọ́wọ́ wọn normal irinṣẹ́ táwọn national security ní ni. So therefore èmi fura ní ohun ìsọpọ̀ rí bẹ́ẹ̀ bóyá wọ́n ti ń dọ́gbọ́n dá àwọn ẹ̀ṣọ́ ààbò wọn lẹ́nìyẹn tó jẹ́ pé tó bá kọ́ díẹ̀ ṣe pé tó ṣe é sìn wọ́n operate as illegal pé wọ́n ṣe yamayama tó bá wá di pé ó di pé a pín nísìnyẹn automatically wọ́n á kọ́ sọ àwọn yẹn di national security wọn ni. Mi fi pé bẹ́ẹ̀ get kan tí mò ń sọ á wá jẹ́ pé àwọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa wá àwọn tó fẹ́ ṣe security mọ̀ wọ́n ti láwọn tó fẹ́ máa secure lẹ́wọ̀n. Ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ jí lójú oorun. A kò lè jẹ òfèrò olórí pé gbogbo àwọn ẹgbẹ́ burúkú náà àwọn lè yóò túbọ̀ rẹ̀ gẹ́gẹ́ yẹ bí ìjà àkókò àrùn àtàkọ́ òní káwọn mọ́ ibi ìṣòro ìyàwó pé Yorùbá lò wípé kí tóbi tó lè gbò olùgbàgbẹ́ ìhàkíyèsí ìpè àwọn tí kí sàmọ́ sí ọ̀rọ̀ kan láì tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ lákúráwà nítorí pé ó ní àwọn náà wọ́n ti ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹ̀sìn ìnáfẹ́ ń bojú bíi ti ẹgbẹ́ Boko Haram. Látìgbà tí Chris Gobe yẹn igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto tú àṣírí ìlànà gómìnà ti sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó lè ti mú òwe àwọn àgbà Yorùbá tó ní àti kékeré láti ń pẹ̀tà àrókò tó bá dàgbà tán ẹ̀gbọ́n ní òun àgbà ó lè ti ṣàmúlò ẹ̀ ìyẹn pé ó lè ti wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ lápáráwà yìí kó tó di pé àwọn náà yóò fẹsẹ̀ múlẹ̀ bíi ti àwọn ẹgbẹ́ Boko Haram tó wà ní pé apá ò ní káwọn mọ́ tí wọn yóò tún wá gbọ́dọ̀ kejì káàkiri Nàìjíríà ìrètọ́ni pẹ̀lú bí àpò àjẹbọ òṣìṣẹ́ ìka ẹgbẹ́ Boko Haram tó jẹ́ pé láti nǹkan bíi ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ti ń bá wọn jà tí wọn ti ṣẹ́gun wọn ní bí ẹgbẹ́ tuntun ìlú lápáráwà táwọn náà bá tún wá darapọ̀ tó ṣe kejì táwọn náà tó ń pààyàn kiri bíi Boko Haram wọn ló ṣe é ṣe kápá àdúrà máa ká gun ọmọ rárá o ètò sì lè fi òpin sí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé a sọ fún bàbá Tinubu láti lè àwa sọ fún wọn àwọn ni wọn ka ọ̀rọ̀ àwa ọmọ wọn kún. Bàbá Tinubu àwa sọ fún yín pé àwọn Fúlàní wọ́n á fojú yín rí màbò wọn nífẹ̀ẹ́ yín. Mi ìdẹ̀ ẹ̀ṣẹ̀ máa sọ fún yín bàbá Tinubu mo máa ń sọ fún yín dáadáa pé àwọn arábí wọn nífẹ̀ẹ́ yín. I am saying all this because I knew mo mọ̀ pé wọn lè ṣe kó máa wo fídíò mi ní presidency ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ṣèbíjọ́ kan ni mo ń ṣe program tí mo rí kọ́mẹ̀ntì Ṣèyí Tinubu tí mo sọ síta ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ múra kó má jẹ́ inú kó jẹ́ pé àwọn tó fẹ́ sọ di ẹ̀rọ̀pá àwọn àgbà wọn náà ti yarí sí páwọn náà fẹ́ lọ ìwọ tó bá tí mọ̀ fẹ́yìn tẹ́ tí rí gbọ́ wọ́n ti ṣe press release níjẹta àbí jẹrin after táwọn àjọ àgbáyé pàṣẹ pé kó lọ mú wọn wá tó bá fẹ́ káwọn sí nǹkan tí wọ́n sọ wọ́n ti rí pé kò sọ náà mọ̀ wọ́n ti rí pé kò sí nǹkan tí a fẹ́ ṣe tó kọjá pé kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Ó dẹ̀ ṣe mọ̀ pé à ń pariwo pé a gbọ́ pé wọ́n ní àwọn Fúlàní wọ́n ń pláàni ìkọlù kan tó lágbára tí ò ṣẹlẹ̀ rí kó má jẹ́ àwọn tó fẹ́ lò lélẹ̀ yìí. Ṣẹ́rí pé oníròyìn yẹn sọ ó ní kó tó pé wọ́n fẹ́ lọ káàkiri Nàìjíríà kò ní jẹ́lẹ̀ Haúsá nìkan ni wọ́n máa wà. Wọ́n á wà l'Ékòó wọ́n á wà l'Ògùn wọ́n á wà l'Oǹdó wọ́n á wà l'Èkìtì wọ́n á wà l'Ọ̀ṣun wọ́n á wà l'Ọ̀yọ́ wọ́n á wà ní Kwara wọ́n á wà ní Kogi. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n lè ti wà ń bẹ̀ gan already àbí tí wọ́n bá ti wá sí ń bẹ̀ báwo ni wọ́n ṣe ń ṣe ọṣẹ́ tí wọ́n ń ṣe yìí ìrọ̀lẹ́ pàṣẹ àgbéjùlẹ̀ là ń gbégi léra n tó bá wùn yín ni kẹ́ máa fẹ́ ẹ̀yin lẹ lò fún yín. Ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment kẹ́ turn notification bell yín
kẹ́dẹ̀ bá wa subscribe to YouTube channel fẹ́yìn tọ́lọ́ bá bùkún fún ẹ support wa through GT bank account wa tó jẹ́ 02141687040 02141687040 GT bank studio equipment wa ṣì ń lọ. Tẹ́ bá wò dáadáa kẹ́rí pé ṣíà mi lélẹ́yìí kọ́lọ́run ti ṣe èmi fún ara mi ti lọ get àwọn ṣíà kọ̀ọ̀kan but we still need more. A fẹ́ ra mixer, professional microphone, desktop, a fẹ́ gba ibòmíì tá bá máa lò. A dẹ̀ need standard generator tàbí solar níbí báyìí. Nǹkan tá need ó pọ̀ gan, a lè kà tán. Camera tá fi máa record tó jẹ́ pé possible ká máa lo fóònù báyìí mọ́, tó máa jẹ́ standard something. Tẹ́yìn náà bá wò dáadáa, tẹ́ bá wò lọ wò bọ̀ máa bí òkèrè. Ẹ̀yin tẹ́jọ́ olùfẹ́ mi tẹ́jọ́ ìyá bàbá mi, ẹ̀yin fún ara yín gan mọ̀ pé àwọn míì wà tí wọ́n tiẹ̀ tó mi gan tí wọ́n ní gbogbo kìíní but torí pé èmi àwa ò sí nílùú òyìnbó and ẹ mọ̀ tọ́rọ́ kọ́bọ̀ táwa ń rí náà la fi ń manage gbogbo àwọn nǹkan tí à ń ṣe yìí. Láàdẹ̀ tún fi ń dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Oòduà Gbogbo Omo. Ẹ má gbàgbé ẹ support wa kẹ́ lè fún wa super sticker sórí fídíò yìí, super chat, ẹ lè ṣọ́ọ̀pù fún wa, kò bá jẹ́ dọ́là lẹ fẹ́ fún wa àkànná àkáǹtì tá a máa fi gbà bó jẹ́ euro bó jẹ́ anything. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá gbé polówó ọjà fún wa tàbí ẹ ní kankan tó wà very important ẹ fẹ́ jẹ́ ká gbọ́, ẹ pè wá sórí +229 5774 7970. WhatsApp nìkan ni kò ní lọ ní direct +229 5774 7970 +229 5774 7970. Oòduà Gbogbo Omo kò ní gbé ọ̀dàlẹ̀.